Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba àtó àtúbà fún wa. A ní rí wọn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Mo rí fídíò kan nípa brọ́dà wa dáadáa. Ìkan nínú àwọn aṣíwájú wa náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo àwọn brọ́dà wa tí Ọlọ́run ọba Elédùmarè tó fà lọ́wọ́ sókè, gbogbo wọn làwa gbà fún. Kí Ọlọ́run ọba Elédùmarè kó járí wọn pẹ́. Brother wa Mustapha Sego tí wọ́n jẹ́ head of chairman National Union of Lagos State, mo rí wọn ní ìlú Saudi. Ìkan tó kọ́ mi ò against pé bẹ́ẹ̀ wọ́n ṣe lọ Saudi, wọ́n lọ sojú lóore ni, but ìkan tí mo kàn fẹ́ pàkíyèsí àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ aṣíwájú wa tí Ọlọ́run bùkún wọn, wà ń bẹ̀ yìí ó máa wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní parẹ́ bí èéfín láṣẹ Èdùmàrè. So èèyàn lè gbáfẹ́ lọ, èèyàn lè ṣe ojúlére lọ, but ìkan tó ṣe ìyàlẹ́nu fún mi bí fídíò yẹn ni pé Allah tẹ́ lọ jọ́sìn tẹ́ lọ bọ nílùú Saudi kò gbọ́ èdè Yorùbá tẹ́ gbọ́. Allah ò gbọ́ Yorùbá, kò gbọ́ English. Ẹ tún wá mú interpret dání tó ń sọ èdè fún yín, ẹ wá ń rọ èdè yẹn sọ. So ìkan tí èmi fẹ́ pe gbogbo ẹ̀yin brọ́dà wa ní àkéèsí sí nìyẹn. Àní owó tẹ́ ń waste lọ sílùú Saudi lọ́dọọdún yìí, mo mọ̀ pé kò ń ṣe ẹ̀yin nìkan lẹ dá lọ, ẹ kó àwọn èèyàn lẹ́yìn gan. Ìyà ń jẹ àwọn ìyá wa nílẹ̀ Yorùbá, ebi ń pa àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, àwọn ọ̀dọ́ wa wọn ò ríṣẹ́. Owó tẹ́ ń waste yìí, ẹ̀yin aṣíwájú wa yìí, you can use this money to do something good in Yoruba land. Ẹ jọ ipò tẹ́ wà lénìí, Ọlọ́run ló gbé yín débẹ̀ àti ìgbìyànjú yín. Ẹ ṣe nǹkan mọ́ lè gbàgbé kalẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. Ebi ń pa àwọn èèyàn, kò síṣẹ́. Owó tẹ́ ń kó lọ Saudi yìí, ẹ lè fi kọ́ ilé arúgbó. Ẹ lè fi kọ́ ilé arúgbó instead táwọn arúgbó wa tó ń rìn kiri títì, àwọn ẹnìkan tún mú wọn pé àjẹ́ ni wọ́n. Gbogbo aládẹ mọ̀ pé tí àgbàlagbà bá ti dé bá àwọn arúgbó wa, làákàyè wọn mọ́ ń dàbí làákàyè ọmọdé ni. Ìyà tí ò lẹ́tọ̀ọ́, mo rí ọ̀pọ̀lọpọ̀ fídíò tó jẹ́ pé ìyá kan bí tí ìyá ẹ wà, wọ́n dẹ̀ lọ ju ìyá ẹ lóko pé àjẹ́ ni, ẹyẹ ni, ó jábọ́ látojú ọ̀run ni, kinní kan. Ẹ fún wa ní support, ẹ̀yin aṣíwájú wa, especially ẹ̀yin tẹ́ jẹ́ National Union. Street ló gbè yín, kí ni nǹkan tẹ́ ń contribute láti fa àwọn tó wà ní street, láti gbé wọn lárugẹ, láti fún wọn ní support? Kí ni nǹkan tẹ́ ń build fún wa tá máa dé bá lọ́jọ́ iwájú, tó yẹ pé lọ́jọ́ iwájú ìtàn ò ní gbàgbé yín? Ẹ yé kó owó ilẹ̀ Yorùbá, ẹ yé kó lọ Saudi mọ́. Brọ́dà mi Mustapha Sego, mi ò wá bí láti wá sọ̀rọ̀ sí yín. Èmi gbà fún yín, mo gbà fún gbogbo yín látòrí MC Olúọmọ tó fi kárí gbogbo ẹ̀yin National Union pátápátá nílẹ̀ Yorùbá. Gbogbo yín lèmi gbà fún, because ọ̀nà tẹ́ mọ̀ òun lẹ́ ń tọ̀. Ọlọ́run ọba Elédùmarè dẹ̀ ń gbà fún yín. Ẹ gbà fúnlẹ̀ Yorùbá. Ẹ bá wa tún kọ́rọ́kọ́bọ̀ tẹ́ ń rí, ẹ bá wa fi support ilẹ̀ Yorùbá. Kí ló dé tó jẹ́ pé àwa ò fi àwọn alálẹ̀ tiwa, àwa ò ṣe remembrance day fún wọn rí? Ká náwó ká nọ́ra, òrìṣà sìgìdì ìlú onílùú làánà ń rúbọ fún. Ẹjá rúbọ fáwọn òrìṣà tiwa náà, ẹjá ṣe remembrance day fáwọn alálẹ̀ tiwa náà. Kẹ́ náwó kẹ́ nọ́ra bẹ́ẹ̀ ṣe ná owó lọ sí Saudi yẹn náà. Ẹ tún wá gbọ́ èdè àràbù, ẹnìkan ń rọ èdè fún yín, ẹ̀yin náà wá ń tún èdè yẹn sọ. Kò make sense, brother mi. Mi ò sọ nǹkan tí mò ń sọ yìí láti tẹnu àbùkù lù yín. Mi ò dẹ̀ against nǹkan tẹ́ ṣe, but mo kàn ṣe bí àkíyèsí ni. Ẹ jọ ẹ̀yin lẹ wà ń bẹ̀ lénìí, ẹ ṣeun mọ́ lè gbàgbé fún wa. Boxing tí gbogbo wa ń wò lágbàáyé, àwọn street ni wọ́n jẹ́ foundation of boxing industry lénìí. Support wo lẹ ń fún boxing?
ní Lagos State lásán àìmọye tá a máa ń rí lórí Facebook tẹ́ pé wọ́n ń ja boxing tí wọ́n dẹ̀ wà wọ́n good on it support wọn lẹ́ ń fún wọn ẹwà àwọn tó jẹ́ àwọn brothers wa ní street ẹ wo life tó ń live support wo lẹ́ ń fún wọn. ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ a ló ń pọ́n ẹ̀yin brother wa ẹ̀yin la síwájú wa gbogbo wa àdẹ̀ lè sùn ká ronú síbì kan náà bí àwa máa pè yín sákèésí MC Olúọmọ tó fi kárí gbogbo yín pátápátá ẹ bá wa túnlẹ̀ Yorùbá ṣe ẹ bá wa fún àwọn ìjọba ní support tó bá jásìkò léyà níṣẹ́ Ọlọ́run ló mọ iye ẹni tẹ́ máa ra màálù fún kí ló dé tó jẹ́ pé nǹkan oní nǹkan ló ń jọ àwa lójú nǹkan oní nǹkan làwa ń rúbọ fún nǹkan tá a tún wá lọ ń rúbọ fún ìkàn gbọ́ èdè abínibí tiwa àfèdè arábíkì ẹnu ẹ̀ wo ẹ gbọ́ èdè arabic èèyàn kan ló tún wá ń sọ èdè yẹn ẹ̀yin náà tún wá ń tún sọ bó ṣe ń sọ. a rí ọ̀pọ̀lọpọ̀ fídíò àwọn tó lọ sí Saudi lọ́dún yìí ẹlòmíín ló ń béèrè owó lọ́wọ́ àlá ìwọ tó kó 15 million tó fi tẹ bàálù létí tó gba Saudi lọ owó yẹn tó bá fi ṣe nǹkan nílẹ̀ Yorùbá àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó máa jàǹfààní rẹ̀ kò sílùú tí wọ́n ti ń ṣe ẹ̀sìn mọ́ lágbàáyé ìlú tó bá fẹ́ nílọ síwájú ní sẹ́ńtúrì tá a wà yìí wọ́n kó ẹ̀sìn dànù ni àwọn Europe tó ní kìrìsìtẹ́nì wọn ò lọ chọ́ọ̀chì mọ́ àwọn ọmọ Yorùbá wà ní Europe tí ń bá parọ́ kan jáde kan wá já mi iṣẹ́ náà ń ṣe ìgbìyànjú ni gbogbo wọn gbìyànjú pé àwọn fẹ́ kí country wọn jẹ́ the best country in the world. What about us? What are we doing to support our country? Kí là ń ṣe tàbí ń support àwọn olórí wa? Kí là ń ṣe tàbí ń support agbègbè wa? Àwa jókòó sí ẹ̀sìn ayé wa dẹ̀ ń polúkúmuṣu. Ẹ̀yin aṣíwájú wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tí Ọlọ́run gbé lárugẹ ẹ̀yin ìyá wa tí Ọlọ́run gbé lárugẹ ńlẹ̀ Yorùbá ẹ jí ká gbàgbé ẹ̀sìn kò sí nǹkan kan tó ń pè ní ẹ̀sìn ju ìkónilẹ́rú lọ. Ẹ wo brother wa Mustapha Sego wọ́n pọ̀ tí wọ́n lọ Saudi lọ́dún yìí bẹ́ẹ̀ mo dárúkọ bàbá wa Mustapha Sego torí pé gbogbo èèyàn ló mọ̀ wọ́n. Ẹ wá lọ Saudi Allah ò gbédè yín ẹni tẹ́ tún wá mú lẹ́yìn náà yín wá ń sọ èdè fún yín ẹ wá ń tún èdè yẹn repeat láìsí pé ẹ̀yin ò ní èdè abínibí tiyín. Àwọn òpin kẹ má ṣẹ̀sìn bẹ́ẹ̀ à ń jí kó yé yín pé ẹ̀sìn ìkónilẹ́rú ni ìbátẹnijẹ́ ni. Ẹ wo lu Saudi tẹ wà ẹ wo lẹ Yorùbá tó jẹ́lẹ̀ bàbá ńlá bàbá titi yín ẹ wo bó ṣe rí. Ẹ̀yin brother wa ẹ do something good ẹ do something better ẹ support Orísun wa ẹ bá wa tún ilẹ̀ wa ṣe ipò tẹ wà lẹ́nìí ìgbìyànjú yín àti Ọlọ́run ọba Elédùmarè ló gbé yín débẹ̀. Ẹ bá wa ṣe nǹkan sílẹ̀ Yorùbá ẹ bá wa túnlẹ̀ Yorùbá ṣe ẹ bá wa support àwọn ìjọba wa. Ẹ wo àwọn brother wa ní street ẹ wo life tá ń lò kò sí egbògi olóró tá a lè gbé sára ìtàjẹ̀sílẹ̀ everywhere. Ẹ support ilẹ̀ Yorùbá tí ọjọ́ iwájú wa bá da tẹ́ bá ṣe nǹkan tó da kalẹ̀ nílẹ̀ Yorùbá ìtàn ò lè gbàgbé yín gẹ́gẹ́ bá a ṣe gbàgbé Awólọ́wọ̀ lénìí. So èmi mo tún repeat ẹ̀ lẹ́ẹ̀kan sí pé brother mi Mustapha Sego mi ò ṣe fídíò yìí láti sọ̀rọ̀ sí yín mi ì dẹ̀ sọ̀rọ̀ sí torí àwa gbà fún gbogbo yín la gbà fún kí Ọlọ́run ọba kó járe yín pẹ́ kí Ọlọ́run ọba wà ń bẹ̀ yín kó máa wà ń bẹ̀ ní akùdí òní dé bá yín. Ẹ súre lédè tẹ gbọ́ ẹ bá wà ilẹ̀ Yorùbá ló gbè yín ilẹ̀ Yorùbá ló sọ yín di ohun tẹ dà lénìí tẹ bá wà filẹ̀ Yorùbá lẹ́tẹ̀ lọ́run rúbọ fún sìgìdì Allah nílùú Saudi kò dá. Ẹ̀yin brother wa àwa ń pè gbogbo yín sí àkéèsí yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn bàbá wa sọ pé tẹ́nítẹ́ní tàkísà ní tààtàn bónígbà bá ṣe pé gbá ẹ̀ la máa ṣe bá pé ẹ bá wa túnlẹ̀ Yorùbá ṣe tẹ́yìn bá lè ní àwọn kan ní ó ní ọ̀la ohun tá a bá ṣe sílẹ̀ làbọ̀ wá bá ẹ bá wa ẹ support ilẹ̀ Yorùbá ẹ bá wa gbélẹ̀ Yorùbá náà lárugẹ àwa náà níbi tẹ́tí lè ké pé Ọlọ́run Elédùmarè tọ́lọ́run Elédùmarè ó dẹ̀ tara wọn tí ó jẹ́ pé yín. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ mo ṣẹ̀ làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire àtúbà fún wa láṣẹ Èdùmàrè.